Àpapọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè àṣà ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tún ṣe àkóso nípa tó jẹmọ́ ti eré ìdíje ẹ̀bẹ́. Àwọn ni wọ́n ti mú ìdíje tí wọ́n bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn wá ni wọ́n ti mú wá sópin nílùú Ìpòbẹ́. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ẹ̀bẹ́ jẹ́ orísun kan fún ìlú Ìpòbẹ́ tí kò ṣeé gbàgbé nínú àwọn àṣà àti ìṣe wa níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ Ọ̀sọ́lọ̀. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde lásìkò tí wọ́n kalẹ̀ síbi ìdíje náà, alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínàsímọ́ Adébáyọ̀ pẹ̀lú olóyè Clement Kùsádé, arábìnrin Ojúbẹ Josephine àti ìyálàjẹ ìlú Ìpòbẹ́ arábìnrin Amel Apasunu ayálága ìjọba ìbílẹ̀ sí ìlú Ìpòbẹ́ tẹ́lẹ̀ rí àtàwọn lẹ́ẹ̀kan tí wọ́n jọ kalẹ̀ síbẹ̀ ni wọ́n ti ṣe lálàyé lórí bí wọ́n ṣe dùn pẹ̀lú ìdíje náà eléyìí tí wọ́n bẹ̀rẹ̀. Lásìkò tó ń gba ọ̀rọ̀ sọ olóyè Clement Kùsádé Adéyẹmí ó fi gbólóhùn léde ń bẹ̀. Eré náà kò ní parẹ́ nílùú Ìpòbẹ́ pé kálukú ṣe é ṣe gbà ayé kálukú ọmọdé ń ṣe ká fún eré kálukú sì mọ̀ lídìí ẹ̀ wọ́n náà lọ ṣe kátó fún lọ́mọdé yòókù náà mọ̀. Bákan náà alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ló tún wá gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé nípa ojúnà eléyìí tí ètò náà bó ṣe wáyé àti gbólóhùn eléyìí tí wọ́n fi léde fáwọn tí wọ́n jẹ́ akọni méjì tó wá pàdé ní ìparí fún ìdíje náà. Olóyè Dínàsímọ́ Adébáyọ̀ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́. Inú mi dùn gan-an sí kọ́mítè yìí ń bójútó ètò ẹ̀bẹ́ ní kọ́mínì Ìpòbẹ́ líbí torí àríkálí Ìpòbẹ́ ipò ẹ̀bẹ́ yẹn òun lọ jẹ́ ìwọ̀n ìbò ń pè ní ìdàntìté wa àmì yàn fún dá Ìpòbẹ́ mọ̀ olóṣè gbogbo gbàyé ẹ̀bá ti ké pè mí yàn mọ̀ àríkálí máa ń dá yín lóhùn. Premier àkọ́kọ́ yóò ṣe líbí àrímọ̀kálí kò sí orí ọ̀fẹ́ láti ṣe gbogbo eré wọn àmọ́ gbogbo nàìjíríà kan fòlí ẹ̀bẹ́ pẹ̀lú oṣàn wa yẹn jẹ́ ballon ó gbọ́dọ̀ wáyé láti ṣe méjèèjì náà. Inú mi sì ń dùn bí n bọ rí nítorí ẹ̀ ń gbé orúkọ Ìpòbẹ́ ga gbogbo ibi yẹn ràn yín lọ Ìpòbẹ́ ní jáwé olúborí àtórí náà pé president wa ká bá mi pẹ̀lú ìkípẹ̀ wọn mo lé àsìkò ẹgbẹ́ sí ẹ̀ṣẹ́ mọ̀ká lásìkò kàn ní fóònù àmọ́ gbogbo agbára lè mọ̀ ṣe ká fún wọlé bí. Ẹni tó ṣe agbátẹrù ètò náà ti ń ṣe àkójọpọ̀ àwọn ẹgbẹ́ ìdàgbàsókè àṣà ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ọ̀gbẹ́ni Ògúdùsì Paul ló bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀. Ìjíde yà parẹ́ lórí ìdálẹ́ ọ̀rọ̀ ẹ̀bẹ́ títa nílùú Ìpòbẹ́ torí pé àṣà wa ni orúkọ ìlú wa ní ipò ẹ̀bẹ́ Ìpòbẹ́ ń jẹ́ òun ló múlò fún gbé jíjẹ ẹlẹ́bẹ̀ kalẹ̀ àti ti wọlé nù ẹni ìṣòro tó jọ mẹ́ta. Mo ìṣòro à ń bá pẹ̀lú náà kò ju pé kán pé a ní ká má fẹ́ jáde ká wá èkìpù wọn yóò lè ta wọn kó má tètè yọjú yẹn ń fa ìdíwọ́ ìṣòro ìbùná ọjọ́ ìdíwọ́ fún wa nítorí kí tètè rí àwọn yóò lè ṣàgbátẹrù ẹ̀ òun ní ń fà wá séhìn kọjá ẹ̀bẹ́ ti dàgbà sókè jù wọn lọ. Ìpè tí wàá lọ sọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ akọni méjì tó pàdé ní ìparí ọ̀hún pé kí wọ́n túbọ̀ tẹ̀síwájú kétò ìdíje eré ẹ̀bẹ́ ọ̀hún kó lè bá tún gbé pẹ́lí sí i níjọba ìbílẹ̀ ti àwàyé Kásùrù ṣùgbọ́n ti ń jábọ̀ ròyìn fún iṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.